ẹ jẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá a kú dédé àkókò yìí, a kú bí ojú ọjọ́ ṣe rí. A dẹ̀ kú kí ni màá pò níná òní lọ́jọ́ ìṣẹ́gun tá a mọ̀ sí ọjọ́ Tuesday. Lágbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo ogun tí ń bẹ́nu ayé gbogbo wa pátápátá l'Olódùmarè á bá wa ṣẹ́. Ṣáájú gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira tí àtẹ̀mí àtẹ̀yìn tí à ń pòǹgbẹ pé kí Olódùmarè nínú àánú rẹ̀, nínú ọlá ńlá rẹ̀ kó gbà á fún wa. Tẹ́mi dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run á gbẹ́nu gbogbo wa, á gbà ṣe àṣẹ, á dẹ̀ gba orílẹ̀-èdè náà fún wa. Mo kí ẹ̀yin al-ulama warasatul anbiya'i, ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́, ẹ̀yin sheikh mukadam pátápátá, ẹ̀yin àfáà akọ́mọ ní kéwú, mo kí yín o, mo ní assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo sì kí ẹ̀yin bàbá mi, ìyá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wípé àlàáfíà Ọlọ́run ó máa wà pẹ̀lú yín, gẹ́gẹ́ bá a ṣe máa ń kíra wa pé àlàáfíà fún ẹni tó ní ilé yìí o. Mo wá kí ẹ̀yin bàbá mi, ìyá mi ẹlẹ́sìn kan ẹ̀sìn kan, ẹ̀yin ẹlẹ́sìn tá a bá láyé, ẹ̀yin bàbá mi ẹlẹ́sìn àbáláyé, lágbára lọ́wọ́ Olódùmarè, ìwé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ̀ ní ṣe wéjá, ẹ̀ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kó lé ayé lé lọ́wọ́. Abọ́rúbọyè bọ́ṣíṣẹ́, ẹ̀yin ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin tẹ̀ ẹ́ pọnmọ tọ́mọ èyí fi ṣubú, ẹ̀yin tẹ̀ ẹ́ pọnmọ tọ́mọ èyí fi kàdánwò. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ fi kan ṣoré kiri. Èyí tẹ́ wá fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀, torí pé kí ni ẹ̀yin làgbà gbanigbani. Ìbà orí tó kún tí ò níná, ìbà ọjà tó kún tí ò lérò, ìbà oko tó pọ̀ jaburata tí ò ní irúgbìn. Ẹ̀yin àgbà gbani gbani. Mo ṣèbà ọmọdé, mo ṣèbà àgbà, mo kí oyún inú, mo sì kí àṣẹ ẹ̀bí. Mo kọ́ ọmọ tí wọ́n ń ṣe sun oorun rẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ò tí ì mọ̀ tá àti mọ̀ bọ́yọ́ ọkùnrin ní ọ̀jẹ̀ àbóbìnrin. Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí. Mo kí ládéládé, mo kí lóyè lóyè, mo kárúgbó, mo kí ọ̀dọ́ làǹgbà. Ó dáa, wọ́n lámùkún ẹrù ẹ wọ́, ó lókè ilẹ̀ ń wò, ẹ wò sàlẹ̀. Mo wo ìrìn àjò ìran Yorùbá, mo ní kí ló dé, kí ni tí yóò fà tá a fi bára wa ní ibi tá a báyìí. Ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan, ṣé lóòótọ́ ni pẹ́nu ìran Yorùbá ò kò? Ṣé lóòótọ́ ni wípé ègún ń jàran Yorùbá? Ṣé lóòótọ́ ni wípé kábíyèsí ọba Aare, Aláàfin Aare ó gbé ìran Yorùbá ṣépè? Èmi gbọ́ lẹ́nu ikú bàbá yèyé ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta, ọmọ ikú tí kú ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe, ọmọ àdábálẹ̀, ọmọ àfòmọ́ òde, ikú tí pọmọ tíya rẹ̀ bú sẹ́kún, àrùn tí sọmọ tíya rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀, arámọ́kà tí dún tòjò tẹ̀rù. Mo gbọ́ lẹ́nu kábíyèsí wípé a ti ré ègún, pé kò sí ègún lórí ìran Yorùbá mọ́. Ẹ dákun, èwo wá ní ń ṣe á báyìí? Wọ́n lá ti régún, àbẹ́lòmíì tó gbé aṣépè tí wọ́n èrè ni. Torí tá a bá wo ìran Yorùbá tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí, a rí pé kàtígórì mẹ́ta ni wá. 1. Kàtígórì àkọ́kọ́ ni àwọn tó nígbàgbọ́ nínú One Nigeria tó ń pariwo pé ká dìbò. Kàtígórì ẹ̀kejì ni àwọn tó dúró lórí wípé àtúntò, ká tòótò, ká padà sí gẹ́gẹ́ bí ìjọba ṣe wà láyé àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ìkẹta làwọn igun táwa dúró sí wípé irọ́ o, òṣàbò ò lè gbè mí ni, ṣe mí bó o ṣe bá mi. Kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́, sẹ́rípá ti wà nígun mẹ́ta, bó wá lè yàn mẹ́ta tó ṣe fẹ́ dúró méjì méjì. Ẹ̀yin ọmọ Yorùbá, bó o lè yàn mẹ́ta ló ṣe fẹ́ dúró ní méjì méjì. Mo kí Ìbà Ganni Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, Ìbà Ganniyu Ìgè Àdùbí Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lógún ọ̀fẹ́ o. Mo kí bàbá mi Professor Banji Akíntóyè, the Alana himself. Mo kí Professor Adéníran. Mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ, akùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí, ọkọ̀ Adérọ́pò, bàbá Michael,
bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, mo kí yín o, ẹ kú fọmọnìyàn ṣe, ẹ kú kó lè da kíran Yorùbá kó lè bọ́ ní oko ẹrú. Èmi sì nígbàgbọ́ wípé pẹ̀lú ìṣọ̀kan tá à ń pè ní unity, ìṣọ̀kan ohun ìfẹ́, wàláhì ìran Yorùbá bọ́ lóko ẹrú. Ìdí nù tí mo fi ń sọ wípé bó o lè ìran mẹ́ta, bó o la ṣe fẹ́ dúró ní méjì méjì. Ìran mẹ́ta ni ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Igun mẹ́ta ni Yorùbá pín sí. A pín sí restructuring, a pín sí one Nigeria, a pín sí ká dá dúró tá a mọ̀ sí Yorùbá nation. Ká ṣe kí ni? Ká dá dúró tá a mọ̀ sí Yorùbá nation. Àwọn tí ń pariwo one Nigeria, wọ́n ń wo àwọn tí ń pariwo Yorùbá nation gẹ́gẹ́ bí ọ̀tá nínú ìran Yorùbá náà ni o. Àwọn tí ń pariwo restructuring, àwọn náà ń wo àwọn tí ń pariwo one Nigeria, àwọn náà tó ń wò wọ́n gẹ́gẹ́ bí ọ̀tá ìran Yorùbá náà ni. Ẹ wo àwọn bàbá wa, kí ló kọ wọn ná? Bàbá arúgbó yìí ti jẹ bàbá Ayọ̀ Adébánjọ tán láwọn ni mi ò mọyè tí wọ́n jẹ́ nínú Afẹ́nifẹ́re. Ṣé ẹ mọ̀ pé kàtígórì kan ni wọ́n, àgbà náà làásàkà wọ́n sí. Ọlọ́njẹ́ alágbàre lágboolé, àgbà ni wọ́n. Ọba gbàlagbà lọ́nà òní ó fún ọlọ́gbọ́n, ọmọ bóyá jókòó málàǹgbá dàgbà ni. Àgbà tó ju òkò málàǹgbá dàgbà, bó o lo ọpọlọ wo lo expect kó fún ọ? Ìyẹn tó yẹ pé láti ilẹ̀ báyìí ní ti ń sa òkò nílẹ̀ málàǹgbá. Nígbà èèyàn bá sì lẹ òkò málàǹgbá di age of 40, ṣé mọ̀ páyé ti ń ṣe. Ọlọ́rẹ̀ bá ẹni tí ò níyàwó lé o ní ó fún ọ lámọ̀ràn pé bó lè yẹn ṣe gbégbé sí ayé ńlé ọkọ. Sọ mọ̀ pé ó ní kọ́má kò fẹ́ yàwó rí, so kò mọ̀ bí ṣe é ṣe èèyàn. Bó ni wọ́n ṣe wá fẹ́ lọ́pẹ́ bó ọwá lọ bèèrè àmọ̀ràn lọ́wọ́ rẹ̀ pé dákun o bàbá, bó la ṣe bóbìnrin gbé, kò sì bóbìnrin gbé orí pápán ni kò níyàwó. Bó àmọ̀ràn wo ló wá fẹ́ fún ẹ? Àmọ̀ràn tí ó fún èèyàn náà ni bí ó ṣe ọlẹ́ni ìyàwó rẹ̀ eléri ibu ni fọ́ngi lórí ni. Bóbìnrin ṣe fọ́ngi tàbí lé jáde kíní kan sọ̀rọ̀ pàmọ̀ràn bú ni ó fún ọ torí pé Yorùbá ní só ṣe ọ rí nígbà tí ò ṣe rí. Bẹ́ẹ̀ náà làwọn àgbà kan wà. Tẹ́ bá yẹ bẹ̀dọ́là ọ̀blagánta àgbàlagbà míì wò, tẹ́ ẹ gbé ọpọlọ wọn sórí òṣùwọ̀n, kẹ́ ẹ wá gbé sí òṣùwọ̀n ọpọlọ ọmọ ọdún méjì. Ṣé àmọ́ pé àwọn ọmọ tí Olódùmarè ti ń tarí sí ọ̀dọ̀ wa ní ìsìn, àwọn ọmọ sí ọpọlọ wọn ṣàpù tán yányán ni. Àwọn ọmọ tó jẹ́ wípé kọ̀ǹpútà ti ń bẹ ní orí wọn lásán tí wọ́n bá sí ilẹ̀. Àwọn ọmọ wọn ń kọ́ àgbàlagbà míì gan pé ẹjọ́ sà, iPad tẹ́yìn mú dání yẹn mọ̀ tẹ̀, ọmọ ọdún mẹ́ta tẹ iPad inú ẹ̀ adẹ́dùn. Now àgbàlagbà tó wá jẹ́ wípé kàkà kó wá ìmọ̀ síwájú ń wá sẹ́yìn ni, wọ́n sì dúró sórí ojú dúdú. Àwọn ayé ìgbà tí Queen Elizabeth kún ọ lẹ́rú, àwọn brain ìgbà náà lọ sí ń lò. Wọn ò try láti develop more lórí bí example ẹni tí ń lọ sẹ́kọ̀ọ́, ẹ wá bèèrè lọ́wọ́ èèyàn pé dákun so mèkó, ó ló ń mèkó, ìgbó ló ti lé Èkó gbẹ̀yìn, ó ló ń lọ ní 1999. Ó lé Èkó 1999. Ọ̀dà ẹ̀yin tẹ̀sí ń bá argue ẹ lọ sẹ́kọ̀ọ́ ní 2022 tá a wà yìí. Ó wá ń sọ fún wọ́tọ́ ti lọ 2022 wípé àìrọ́ o, tó bá débì kan o báyìí ló ṣe rí o, bó bá débì kan báyìí ló ṣe rí o. Ṣé ẹ mọ̀ pé ẹ kọ́kọ́ wò pé ọ̀dà ipá rẹ̀ ń ṣe. Àmọ́ lóòótọ́ òun náà lọ sẹ́kọ̀ọ́, bọ̀ Èkó 1999 ń ló lọ. Èkó ti yàtọ̀. 1999 Èkó ò ní támínà, wọ́n ti ní támínà. Ṣé ẹ mọ̀ pé 1999 Èkó ò tí ì gbọ́n wípé ẹ má fi ẹsẹ̀ fo títì, kò tí ì sí káì, kò tí ì sí lasma. Àmọ́ ní 2022 gbogbo nǹkan ló ti wà ń sẹpẹ́. Bọ́ ọba fo títì wọ́n ra ọmú, bó kiri ọjà wọ́n ra ọmú. Àmọ́ ẹni tó wà lọ 1999 tí wọ́n ń bá wọ́n jiyàn pé àìrọ́ o, Èkó tòun bá ṣe kíní kan sọ mọ̀ wípé o ní láti Kùránì gan fúnra wa. Ó ní tó bá fẹ́ bá yẹn sọ̀rọ̀, wàá bá sọ̀rọ̀ déédéé ibi tí làákàyè rẹ̀ bá mọ̀ ni. Kò possible kí n máa advise ọmọ primary school ní ìsìn kí n wá gbé lọ sí secondary level. No, you must come back to that level. Màá wá sí level ọmọ primary 3 primary 2 tó wà ní. Ìbá ti ń sọ fọ́mọ pé you gonna go home,
tí ẹ mọ̀ pé mo ti gbé òyìnbó yẹn mo ti advance ẹ̀ ni mo gbọ́dọ̀ lè sọ yìí tí ó yẹ pé are you going to go home tí bá ti ń sọ are you going to go home yọ mọ̀ pé ní tí mò ń sọ yóò yé nígbà tá a wà ní school mo ti principal wa kan yóò ní enter your shoe and follow me enter your shoe and follow me ṣé ẹ mọ̀ wípé àmọ́ wípé enter your shoe wọ bàtà rẹ enter your shoe and follow me bọ́ gbogbo ìgbà yẹn àwa náà mọ̀ pé principal èèbó búlẹ̀ ń kọ́ wa torí pé gbà yẹn kì í sì ṣe pé principal gbóyìnbó bọ̀ ó fẹ́ wá sí level láti jẹ́ ká understand nǹkan tó ń fẹ́ sọ kó lè yé wa ni. nígbà tó a fẹ́ gbogbo ẹ̀ máa gbọ́ allow me to go to the toilet ọ̀gá sà allow me to go to the toilet gbogbo ìgbà yẹn tọ́lẹ̀tì là ń pẹ́ àti ẹ̀ mọ̀ pé toilet ni tó yẹ yín sìn ìsìn lamọ̀ ni à ń pè ní kílẹ̀ restroom náà ń pè lóríṣiríṣi èbó nìsín tó o bá pe restroom ńgbà yẹn wọ́n ó wò pé aláyé sọ̀ sí èrè torí pé level gbà yẹn ni la fi operate iná level yẹn ni mo wá rò pé àwa tá à ń ṣe agitation lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ọ̀pọ̀ wa level yẹn ló yẹ ká máa wá sí o lè believe pé mentality kan náà ni gbogbo wa nínú kò possible now sọ́lọ́n tó dá àwa kan ní dúdú tó dá wọn kan ní pupa tó wá dá wọn kan ní extra pupa àfín kọ̀mọ́ntì ń ṣe àfín ìríran ọ̀sán àmọ́ lálẹ́ yóò rí na kedere àwa rèé lọ́sàn-án àádájú kalẹ̀ níbi bọ́ọ̀lù ọlọ́mọ àmọ́ tó bá di lálẹ́ bàbá rí torchlight kí náà tàn sí adáadáa àní ríran ṣé mọ̀ pọ́ lọ́hùn yẹn ọba ṣèyí òwú ni ó pín oníkálukú sí kàtígórì tó mọ̀ wípé ó bá oníkálukú mu ó wá fún oníkálukú wa ní làákàyè bó ti mọ̀ pé yóò fi tiwa ẹ̀wẹ̀ mi ní ìsìn orí mi gùn gbọ̀rọ̀ níbi ipò sí adélábù ó ṣe ẹlòmíì ní round shape orí wọn báyìí ó dàbí bọ́ọ̀lù ó ṣe oníkálukú ẹlòmíì ní round face ẹlòmíì ní oblong face ṣé mọ̀ ọlọ́run yẹn nǹkan tó ṣe tó fi program ayé oníkálukú ara wa yẹn iná mentality yẹn náà ló yẹ káwa náà máa lò tá a bá fẹ́ bá àyàn sọ̀rọ̀ mo fẹ́ sọ fún yẹn níṣẹ́ pé wá ṣe Yorùbá nation mo wá bá a sọ̀rọ̀ wípé kí ni àǹfààní tí wọ́n ń jẹ lórí one Nàìjíríà ó wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún mi pé sọ ma pé mi o òun tòun nínú wọn Nàìjíríà o òun gba contract wọn ń fòun lówó kinní kan àwo kan kòkò bàbá sásùn náà ó ti sọ tiẹ̀ tí n bá fẹ́ kó gbọ́ ti tèmi mo gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ mo gbọ́dọ̀ sọ àwọn àlàyé tí ó convince ẹ̀ beyond reasonable doubt pé lóòótọ́ in tí mò ń jà á fún ó tó kò no support mi kì í ṣe pé nítorí pé ó ti wá sọ pé òkè o òun tòun òun gba wọn Nàìjíríà kí n wá ní kò ní í dá fún ọ ayé rí ẹ bàjẹ́ ní kinní kan àfi ká pa ó no. By doing that, I'm also constituting nuisance. Èmi náà ti dá láìmọ̀ kan nìyẹn náà. Mo gbọ́dọ̀ lè wá ọ̀rọ̀ dídùn. Ọ̀rọ̀ tó sweet pé ṣó dẹ̀ wá rí o tó bá darapọ̀ tá a bá jọ ń pariwo Yorùbá nation irú ráìsì tí wọ́n ń tà nísìn tó rò kó ń jèrè 2 naira irọ́ ni tó a bá gba orílẹ̀-èdè wa ó padà máa jẹ bí 1000 naira lérè tó wá fún ní analysis yẹn tó ṣàlàyé rẹ̀ fún lẹ́yọ kọ̀ọ̀kan yóò yé tó bá tún wá fẹ́ proof stubborn pé àní tó ń sọ yẹn pé tó bá padà convince ẹ̀ dáadáa tó bá délé yóò ronú á pè ẹ́ lórí fóònù pé ọ̀rọ̀ tó dẹ̀ bá mi sọ yẹn mo ti reason pẹ̀lú ẹ̀ àmọ́ tó bá ní wípé tí bá ní wá ṣe Yorùbá nation tó bá dà òun ò ṣe náà ṣé o ṣe kí ni tèmi náà wá gbójú agan sí tí mo bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ẹ̀ one spanner loss ni o one kí ni mo pè é one spanner loss a bẹ̀rẹ̀ a sọ dìjà ìjà a bẹ̀rẹ̀ sí ní jà yóò dìjà ìjà àjàtú akátá a mọ̀ bára wa jà kí wá ni mo fi achieve kò sí ní tó ṣe mí bẹ̀ yẹn tí mi fi rí mind ẹ̀
tí mi fi rí mind ẹ̀ capture ju wípé mi ò ní sùúrù explanation mi ò dẹ̀ kún tó in tó ń affect ọ̀pọ̀ àwa tá à ń ṣe agitation nìyẹn in tó ń affect ọ̀pọ̀ àwa tá a gbé Yorùbá nation dání nìyẹn a fẹ́ ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá àwa ń ṣèṣe ọmọ ìyá Haúsá tí èéfinú hanra wọn ẹni tí ẹ bá mọ̀ tó bá mọ̀ pé lóòótọ́ ó dá ń lójú kó bọ́ tánú ran Yorùbá wá sọ fún mi tó bá ní olóṣèlú nínú mọ̀lẹ́bí ẹ inú ilé lòṣèlú ti bẹ̀rẹ̀ bóyá o bímọ méjì àbò bí mẹ́ta ọ̀ọ́yàn ìkan nípọ̀sìn tó fẹ́ràn jù tó bá pín ẹja tó fún kan lẹ́jà ó fún kan lẹ́nu tó tóbi jù kan ló ti ń ṣòṣèlú nìyẹn náà nínú ilé wa òṣèlú tí ń bẹ ń bẹ gan àwa gan ò lè ṣe tán ẹ má jẹ́ àsọra wa di ọmọ ìyá Haúsá ẹ jẹ́ á bára wa fi ìfẹ́ lò ẹ jẹ́ á jẹ́ ó yéra wa bí ọ̀dà o lóòótọ́ èmi gbé Yorùbá nation dání ìwọ́dẹ̀ dúró ń dúró pé o fẹ́ dìbò fún yàn kan ni wẹ́ mi ò ní o má dìbò rẹ o àmọ́ má jẹ́ á bára wa jà yá ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ lọ sáàrin wọn tó bá yẹ pé o mọtí mu ẹjọ́ mutí tó bá yẹ pé o mọ oúnjẹ jẹ ẹjọ́ jẹun jẹ́ kí ìfẹ́ ẹ jẹ́ á fi ìwà tútù ẹ jẹ́ á fi ọ̀nà ìfẹ́ ọ̀nà pẹ̀lẹ́ ká fi jèrè ọkàn ẹ wọ àwọn bàbá wa ń gbà tí ẹ̀sìn àjòjì dé tí ẹ̀sìn méjèèjì jẹ́ Christianity àti Islam ẹ wo the way tí ẹ ń gbà á jèrè ọkàn most especially Christianity wọ́n á ṣe kíni wọ́n ó gbé different way bí kán fún wa lóúnjẹ kán mú projector àwọn Christian ló jẹ́ àkọ́kọ́ mọ̀ tí ń jẹ́ projector láyé wọ́n ní àwa wo Jésù níta wọ́n wá èèyàn kan wọ́n gbàgbé léèbù sí i lórí ìbá ìyá ọmọ mi kí nínú àwa bíi 100 tá a bá ń wo kinní yẹn automatically ẹ̀mí 70 ó gbọ̀n n tán ń ṣe ẹjẹ́ mi ní ò ṣe Christianity ló kọ́kọ́ introduce ìlú ká lòlò ká jó ká kùlù bọ́ọ̀dì àwọn náà fi kó alọ́bẹ̀ jẹ́ àwọn ọ̀nà tí queen tí ò ní dá fún yẹn tí wọ́n fi kó wa sóko ẹrú nìyẹn o gbogbo àwọn nǹkan tá mú wá fún wa tá fi gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa wọ́n fi ìwà tútù ìwà pẹ̀lẹ́ wọ́n wá fi tan àwọn bàbá wa pé bàbá ṣẹ̀mọ̀ pé ẹ̀ kàwé ẹ wà fún wa láwọn ọmọ yín bíi méjì àbáyé mú lọ sókè òkun láì mọ̀ pé àwọn ọmọ ń lọ ṣòwò ẹrú ni kí ló dẹ̀ fà á Bíbélì ní wípé àwọn ènìyàn mi ṣègbé torí pé wọn kò ní ìmọ̀ alárìnká kì í ṣẹgbẹ́ òwe mẹ́wàá o ìwọ lè kàwé kọ́ máa kàwé ayé rẹ kí àwọn tí ń rìn kí ìgboro wọ́n ní làákà ìjọ lọ òun náà ti ní ìrírí ìwọ lè máa la Amẹ́ríkà lọ kàwé jẹ́ káwọn ọmọ rìn kí agboolé kẹwàá jọ gbé ọpọlọ kalẹ̀ ó rí i pé wọ́n ní ọpọlọ torí ọpọlọ wọn ò ṣiṣẹ́ ọpọlọ tálíkà ni máa ń ṣiṣẹ́ jù ṣe ẹ̀rọ ọpọlọ olówó bíi táyán ni máa ń rí ẹ má bínú ẹ̀yin olówó because yóò ronú jinlẹ̀ yóò go deep in thinking ẹ jọ ẹ jẹ́ ká wá ọ̀nà tá a lè fi re-strategize campaign wa lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ jẹ́ ká stop campaign of hatred láàrin Yorùbá sí Yorùbá kì í ṣe dandan ni kí ọba kọ́ba kankan gba tiwa náà kò compulsory ọba tó bá mọ̀ wípé ìran òun jẹ́ lógún voluntary service ni yóò darapọ̀ mọ́ wa ọba tí ò bá kọ kú ni yóò darapọ̀ mọ́ Yorùbá nation ọba tí ò bá kọ ìyà ni yóò darapọ̀ mọ́ Yorùbá nation ọba tó mọ̀ pé adé orí ìhun ó sì nítumọ̀ sóhun kò ní darapọ̀ o ẹ jẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ bó o lẹ ṣe fẹ́ kí ọba tí ń gba sálárì lábẹ́ ìjọba ń gba contract lábẹ́ ìjọba fún ní security ìjọba ní san sálárì ẹ̀ security ẹ̀ ìjọba ní ra mọ́tò fún ìjọba ní ń bá wọn tún ààfin ṣe bó o wá lẹ ṣe fẹ́ kí wọ́n lòdì sí ìjọba náà ẹ̀yin náà dá mi lò
ẹjọ́ yìí ṣẹ́jú ara ẹni ká mọ̀ mọ̀ ọ́n dà. ọ̀pọ̀ àwọn tá à ń sagitation tá a jẹ́ youth yìí aláyọ̀ ọkàn ni. ilé lẹ ti kọ́ fún wa ní àbọ́kọ̀ lẹ ti rà. ẹ dá lóhùn látijọ́ tá a ti ń pariwo pé iṣẹ́ tá à ń ṣeré èwo lẹ ti gbé wá. tó fi á jẹ wípé bólórin kan bí ó bá sọpọ́tì Yorùbá nation a máa gbé ṣépè bí lágbájá kan ó bá sọpọ́tì a máa bu a nídìí ẹ̀. we don't need it. a nídìí ẹ̀ rárá. òṣèré tó bá darapọ̀ mọ́ Yorùbá nation yóò ro wájú yóò rẹ̀yìn o. ẹ jẹ́ á bára wa sọ tọ̀rọ̀ gẹ́gẹ́ tí tó bá lóun fẹ́ ya fíìmù nísìn tí fíìmù wọn kọ́ tẹ̀ ní 15 million ẹ̀yin ará Yorùbá nation ẹ gbé 15 million lẹ̀ kéèsè fíìmù tẹ́ ẹ lè gbé ilẹ̀. àmì tó bá wá bọ́ta wípé òun ti fara mọ́ Yorùbá nation ẹ jẹ́ á kí wọn káyè wọn kọ́ rọrùn torí pé immediately tó bá ti gba Yorùbá nation oúnjẹ ti kúrò lórí tábìlì ẹ̀ ń ṣẹlẹ̀ ẹ sáwa ẹ wúlò fún wa aláìwúlò nìyẹn ẹ wúlò. àdògán nìyẹn náà ipa kílẹ̀ ti sà lórí àdògán. àdògán wọlé sùkúù padà níjọ́ Monday ẹjà ń torí ọlọ́sẹ̀ ẹ ti fowó òwe ránṣẹ́ ẹ ti fowó sùkúù ránṣẹ́ ó mà ṣe o. àdògán lọ sọ́jà ó rẹ̀ ẹ̀gúsí ó délé ó ṣẹ̀gúsí wọ́n lọ ẹ̀gúsí wọ́n fojú àdògán gbé ẹ̀gúsí kaná àmàdògán ò dúró láti jẹ̀gúsí náà. ìwọ tó wá lórí ọ̀fẹ́ ọ̀rẹ́ ẹ̀gúsí ọ̀sẹ̀ ẹ̀gúsí ọ̀sẹ̀ ẹ̀gúsí wọ́n wá bọ́ ọgbọ́n yẹn ṣẹ̀gúsí ọ̀wá ń jẹ̀gbẹ́ wá sẹnu wọ́tọ̀ tó ń búyàn. ẹni ṣe débi èrè lẹ́ni ó kú bẹ́ẹ̀ o ẹni fi gbogbo ara ṣe Yorùbá nation lẹ́ni ó kú. ìtújú olóyè Sunday Igboho orí July 1st gbàdúrà kójú rẹ̀ orí. ẹni wèrè bá sì bùràn rẹ̀ jẹ rí ọlẹ́tọ̀ bá rí bọ̀dá mẹkáníìkì mọ́sẹ̀sẹ̀ ṣẹlẹ̀ àwọn mẹkáníìkì tí a máa ń dọ̀tí yẹn yóò kọ́ yíya gbálagbàla. ìtújú rí ní July 1st téèyàn bá rí i ó tó kọ́ mẹ́lòmíì ní Yorùbá kílẹ̀ pé Yorùbá nation àbí kí ńlá ń ṣe. ó tó kẹrù ọ̀sá ó sì tọ́ kó lówó rẹ̀ ọ wà. ẹ má jẹ́ àbúyàn kankan. ẹ̀rí pé nígbà tí ọ̀rọ̀ àwọn Ọláìyá Igwe tí gbogbo ẹ̀ jáde táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mo ní ẹ dákun ìwọ náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ. ní tó wù yín kò wù mí ìròrí wa sì sọ̀tọ̀ọ̀tọ̀ a lè ronú bákan náà tó ráàsùn bákan náà ibi tá a jọ ń kọrí sí kìí ṣe bìkan náà lájọ ń kọrí sí kìí ṣe bìkan náà. then mo padà realize nínú àwọn ìwádìí tí mo ṣe wípé ọ̀pọ̀ bá a ṣe máa ń bú àwọn èèyàn gan ń ṣe okùnfà tẹ́lòmíì nínú àwọn celebrity tí a fi ń sá láti darapọ̀ mọ́ ìpolongo Yorùbá nation. sábà pé nínú àwa tá à ń ṣe agitation ẹlòmíì ò mọ̀rọ̀ sọ bí èmi báyìí ní ìmọ̀rọ̀ sọ tí n bá bú yàn èdè Ìbàdàn ni ń èbú múlẹ̀ ló sàtàrí dídán bí ẹ̀pọ̀n aláàrẹ̀ sábà pé mo ti bú. mo lè ló ṣe etí gogoro bí ìgbà téèyàn bá ń pèrún ìdájí. ẹni tí mò ń bú tí mò ní ń tò ara ó ń yàgbé ara lórí ọ̀rọ̀ Yorùbá nation ni mo ní àbàbá yẹn ó ti fẹ́ kú ẹ̀rọwọ́ rẹ̀ bí ṣe ń gbọ̀n bọ́wọ́ rẹ̀ ṣe ń gbẹ̀rẹ̀ ó ti fẹ́ kú ń tò ara ń su ara ẹjọ́ nítorí Ọlọ́run kí ni mò ń sọ fún un. ṣé mò ń pàrọwà sí ni pé kó máa bọ̀ wá darapọ̀ mọ́ wa ni àbí mò ń bànú jẹ́. ẹ fi tànẹ́ Muhammad sàríkọ́gbọ́n wọ́n lárábìnrin kan ń gbé ayé ànábì tó bá ti jí láàárọ̀ báyìí yóò kó ilẹ̀ ìgbẹ́ yọ́lọ́ rèé dá sẹ́nu ọ̀nà ànábì ọmọ torí ẹ̀ bínú ńjọ́ tóbìnrin yìí ọ̀wà aráyè láti lọ dantí máa ń dà sẹ́nu ọ̀nà ànábì láì ṣe mọ̀ pó síkì
ànábì wa ní obìnrin tí máa ń ṣe dáadáa fún wa tí máa ń dà nǹkan sẹ́nu ọ̀nà wa ìta máa ń rí ta fi máa ń mọ̀ pé òun náà wà nù ayé. Kí ló dé táàrí? Ànábì bá lọ ṣàbẹ̀wò sí, ó wá bá ìyá lórí àìsàn. Ìgbà tó bá ìyá yẹn lórí àìsàn, ìyá yẹn wá wí arákùnrin yìí ó wá mi wá pẹ̀lú gbogbo aburú tí mo ti ṣe sí ẹ, dájúdájú ẹ̀sìn rẹ ní màá ṣe. Kí ló táwa ò lè ṣe bẹ́ẹ̀? Ẹ dá ló a lè ṣe náà. Gbogbo àwọn bàbá wa tá a ti ẹ̀rí wípé wọ́n ya kọ̀lọ̀rọ̀ sí tán darapọ̀ mọ́ wa yìí, kàkà tá a fi bú wọn ṣe jẹ́ àkànrọ̀ra lọ ní wọ́ọ́rọ́wọ́ káwá jókòó tí wọn bàbá wa ọ̀dà o báyìí kà sá báyìí kàwòdì bó o la ṣe fẹ́ ṣe. Ìdí táwa ọmọ yẹn tá a fi ń pariwo pé a fẹ́ fi orílẹ̀-èdè yìí sílẹ̀ rèé, a fẹ́ gba omi ìdẹ̀ra. Ẹ̀yin bàbá wa tá a bá gbà tán, a fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yin náà lẹ́ wà ní high top ranking, ipò ńláńlá ẹ̀yin náà lẹ́ ní. A máa kàn gbọ́dọ̀ yóò yẹ̀yìn bàbá wa ni pé ìlànà rẹ o, bá a ṣe fẹ́ ṣe rè o, ìdí tá a fi fẹ́ kúrò rè o. Kò sí bàbá tó ya wèrè tá a máa bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí tí ò ní gbọ́ sí wa lẹ́nu. Ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ bàbá tó bímọ méjì ni. A méjèèjì sì fẹ́ gba nǹkan lọ́wọ́ bàbá wọn. Ìkan gbèsè ayé rẹ̀ sá ẹkún ni. Kò ní sọ nǹkan tó fẹ́ yẹ́ sá máa wí. Bàbá sábà ní kí ló sí ọ̀yọ́ sábà sunkún ni. Ìkejì ń tiẹ̀ yóò kí bàbá rẹ̀, ọmọ ẹgbẹ́ ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé, bàbá mi ọmọ búnibúni, ẹ̀rín wà nǹkan pòyẹ̀kẹ́ ríni apẹ̀yìn pọ̀ ẹ̀mọ̀, yóò kí bàbá ẹ̀ báwọn. Inú bàbá yẹn wà á dùn pé ọmọ tí ń kì mí báyìí ó dáa, kí ló fẹ́? Sẹ́yìn náà rí yàtọ̀. Ó dáa, kí ló fẹ́? Ọmọ tí ń dáhùn arò sí bàbá ẹ̀ àti asunkúngbadé, èwo lẹ́ẹ̀dá lóhùn. Bàbá yẹn wà á dá èyí tí ń ṣe kíni, èyí tí ń kì ní mẹ́sàn-án mẹ́wàá yóò wá dá lóhùn, yóò sì ṣe tó fẹ́. Ṣe jẹ́ káwa náà cultivate habit yẹn. Ṣe jẹ́ ká strategize. Rí pé ìgbà kan èmi náà máa bú ibà Ganni Adams, máa sọ̀rọ̀ sí lọ́balọ́ba. Àmọ́ mo padà wá wò pé a ti sọ náà kò túrú kan lára wọn. Ṣe jẹ́ bẹ̀rẹ̀ sí ní tù wọ́n, ká máa rọ̀ wọ́n. Títù rírọ̀ wọ́n tí mò ń sọ kì í ṣe wípé ká sọra wa di ọ̀dẹ̀. Àmọ́ àní bú wọn, á fi gbígbọ́ ṣaláìgbọ́. Bíbélì gan ní rí kó ṣe bí aláìrí, gbọ́ kó ṣe bí aláìgbọ́, ní múyàn pẹ́ láyé, ní múyàn tẹ̀lẹ̀ pẹ́. Gbọ́ mi ńlá, tá a bá ti lè ṣe bàbá wa yìí náà wọ́n èé sàmùkún mẹ́kọ̀ọ́. Wọ́n á wò pé àwọn ọmọ yìí ti ń kì wá ní mẹ́sàn-án mẹ́wàá, wọ́n ti ń kí oríkì wa fún wa. Ọ̀dà ẹ̀yin ọmọ yìí kí lẹ fẹ́? Á wà á tébù nǹkan tá a fẹ́, á gbé sérí tábìlì fún bàbá wa pé ọ̀dà orin. Bàbá kábíyèsí, ṣé ẹ ti gbàgbé ni? Ó tó ṣe bí òwe o, pé ọmọ ò ní bá ìpèlé ìyá rẹ̀ kó ṣe aṣọró. Ìpèlé tẹ̀yìn bá lọ́wọ́ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ́jọ́ yẹn ó kàwé àkàyanjú. Ẹ̀yin kàwé ẹ̀kọ́ ọ̀fẹ́ láyé Bọ́lá Ìgè, láyé Awólọ́wọ̀, láyé Akíntọ́lá. Bàbá ẹ wo bí ìgbésí ayé tiwa ṣe rí nìsín. Àwọn bàbá sọ̀rọ̀ tútù báyẹn ní òpin sí wà máa wò wá kọ́ máa rí báyìí lọ ni. ASUU wà on strike fún odidi oṣù mẹ́jọ. Education system ó ti bàjẹ́. Ọmọ tó lọ́dún mẹ́rin lò léèwé tí mẹ́jọ ti kọ́kọ́ ṣòfò, kò sì tí ì dájú pé nínú mẹ́ta tó kù náà kò tó ní sí strike ọdún méjì o. Ọ̀dà ẹ̀yin bàbá wa bó lẹ ṣe fẹ́ ṣe?
ọ̀nà wo lẹ fẹ́ gbà ràn wá lọ́wọ́? A fẹ́ dá dúró, a fẹ́ bọ́ lóko ẹrú. Bàbá yẹn ni ó wá sọ fún wa pé ọ̀dà o, ẹ̀rìn báyìí a máa lè má lè gbójú wa ta. Adákẹ́ má fọ̀hún àmọ́ tẹ́ntí ń ṣe. Gbogbo àwọn bàbá tó dákẹ́ sí òfọ̀hún yẹn tó ń bẹ̀rù ìjọba náà ní nǹkan fẹ́ ṣe nú ọkàn wọn. Àmọ́ torí pé ọ̀pọ̀ wa àfààyè bá àfarabalẹ̀ fún wọn láti jẹ́ kán ṣàlàyé. A fẹ́ ṣe gbogbo ẹ̀ ní wàdùwàdù. Ẹni bá sì kánjú lábẹ́ ìgbóná yóò bó láhàn. Mo já yín tán ni. Kánjú lábẹ́ ìgbóná yóò bó láhàn. Pẹ̀lẹ́ kùtù la fi pàmùkùrù pẹ̀lẹ́. Àfi ká ṣe kíni? Àfi ká bá àwọn bàbá wa sọ èyí tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ká sọ̀rọ̀ bàbá sọmọ wípé ẹ dákun, ó tó gẹ́ẹ̀, ẹ já bọ́ lóko ẹrú. Ìjọ wọn ti bí mi, mo gbọ́njú bá ọ́pnẹ́pà ni. Mo sì tó gbọ́ náà tàbí bàbá mi ń pariwo ọ́pnẹ́pà. Téèkú ọ́pnẹ́pà ni. Èmi náà ti ń pariwo ọ́pnẹ́pà. Ọmọ tàbí náà ń pariwo ọ́pnẹ́pà. Ìgbà wo la fẹ́ dákẹ́ ọ́pnẹ́pà? Gbogbo nǹkan yìí ló yẹ ká ṣàlàyé fáwọn àgbààgbà wa ní pẹ̀lẹ́ kùtù. Ẹni tá a bá sì lọ rèé bá tí ó bá fún wa láàyè àti bá òun sọ̀rọ̀, kì í ṣèjà. Ká fi wọ́n lẹ̀ pẹ̀lú ọba tó ni wọ́n. A fi wá mọ àwọn tó jẹ́ olólùfẹ́ wa tòótọ́. Kábíyèsí ọba tẹ́wọ́gbẹ́já, ọba Jímọ̀ Àtaọjà ìlú Òṣogbo. Ìgbà tó lóyè Sunday Igboho tá ṣàbẹ̀wò sí wọn gbà yẹn tá lọ ṣe rálì. Bàbá yìí sọ yàyàyàyà pé tí Sunday gbé dání nǹkan tó dáa ni. Ó sì wù gbogbo àwọn láti gba òmìnira. Ẹ wo kábíyèsí ọba Timson Jagunmólú, ọba Ṣómólú Bàrígà. Bàbá yìí náà bọ́ ta. Wọ́n ní bílù bá dá sí méjì ti Sunday Igboho pẹ̀lú tó gbé dání omi ìdẹ̀ra tí ń pariwo ìlà wọn náà ó ṣe. Definitely bàbá wa mọ̀ tán ṣe o. Wọ́n ṣe kí ni? Wọ́n mọ nǹkan tá ń ṣe. Mo ń bẹ̀ yín, mo rọ gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ kí ìran mẹ́tẹ̀ẹ̀ta tí ìran Yorùbá, igun mẹ́tẹ̀ẹ̀ta tá a ti pín sí nìsín, ẹ jẹ́ á parapọ̀ ká ṣọ̀kan. Ká lè bá a ṣe kí ni? Ká lè bá a tètè kẹ́ṣe járí. Ààrẹ Ọ̀nà Kakanfò lógún ọ̀fẹ́ o. Ìbà Ganni Adams, olóyè Sunday Igboho, àárín ẹ̀yin méjèèjì ò ní dàrú. Ẹni tí ó dà yín àárín yín rú Ọlọ́run ò ní jẹ́ ọ wá. Ẹ ṣiṣẹ́ pọ̀. Bàbá mi Professor Banji Akíntóyè, ẹ pè pàdé, ẹ jẹ́ kí adarí ó wà fún Yorùbá Nation. Yorùbá Nation ò ládarí. Gbogbo wa kàn ń ṣe gbogbo ẹ̀ yọ̀bọ ni. Oníkálukú fẹ́ ṣe tiẹ̀. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Oníkálukú fẹ́ ṣe tiẹ̀, àwa ń ṣe yọ̀bọ. Eléyìí á gbé ìlànà tiẹ̀ wá lọ́tọ̀. Eléyìí ó gbé ìlànà tiẹ̀ wá lọ́tọ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní wá SDM ní central body ní ìsìn, wọn ò ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Let there be coordinating body tí ó máa regulate tó dà. Mo kí Yorùbá World Media Presenters wípé àwọn ti ń try láti reform media presenters. Yorùbá World Media Presenters ní ọ̀nà tá a máa gbà sọ̀rọ̀ tí ò ní jẹ́ ọ̀rọ̀ àlùfàǹsá, ọ̀rọ̀ tó lè dá nǹkan rú, ọ̀rọ̀ tó lè tàbùkù ìrìn àjò wa yìí. Mo bẹ̀ yín ni, ẹ jẹ́ á gbìyànjú kí a ṣe gbogbo nǹkan létòlétò. Ẹ jẹ́ á fi tàwọn ọmọ Ìgbò ṣàríkọ́gbọ́n. Níjọ́ lẹ́ni kọ́ ọmọ Ìgbò ọ̀bọ tàwọn ọmọ búra wọn. Níjọ́ wo lẹ́ ń gbé ọba wọn ṣépè.
níjọ́ wo ló ń bú àwọn àgbààgbà wọ́n tètè gẹ́ẹ̀tì lọ́jíìkì ni àmọ́ Ọlọ́run pọ́n Yorùbá lé pọ̀ the way tá a ṣe lọ the long distance we've covered àwọn Ìgbò ò tí ì cover ẹ̀ torí àwọn fi jàgídíjàgan kún tiwọn. Ọlọ́run gbọ́n Yorùbá ní ẹ̀yà tó lọ́pọlọ tó lọ́gbọ́n lórí jù ẹ má wàá jí ọgbọ́n wa ká padà sọ di nǹkan míì mọ́ wa lọ́wọ́ pé àtinú ipò ọmọlúwàbí mọ́ ẹ jẹ́ máa wà nípò ọmọlúwàbí tàwa. Olóyè Sunday Igboho ṣá bàbá mi Professor Banji Akíntóyè ẹ ṣèpàdé bàbá ẹ jẹ́ kí coordinating body kó wà ẹ jẹ́ á ní focus ẹ jẹ́ á mọ bí à ń lọ tí bàbá mi Professor Banji Akíntóyè bá sọ̀rọ̀ kan ní ìsìn àwọn èèyàn ó tún wá twist ẹ̀ àwọn èèyàn wá fẹ́ dájà alẹ̀ láàrin ìyá onítìrí àti bàbá mi Professor Banji Akíntóyè kò sí nǹkan míì tí ń fà á ju wípé kò sí coordinating body lọ. ó ṣòro fún ọmọ kó sọ pé ó ṣòro fún àgbàlagbà kó ló dọwọ́ ọmọ òun lọ́rùn kò ṣeé ṣe ẹnu ọmọ ò sì gbàyà pàdé mọ́ kò sí ọ̀nà náà láyé ìyá wa onítìrí ò lè fẹ́nu àbùkù ká Professor Banji Akíntóyè àwa ni ká má fààyè lẹ̀ fún àwọn tó fẹ́ da àárín wọn rú láti da àárín wọn rú. àwa ni ká ṣe kíni àwa ni ká má fi ààyè lẹ̀ fún àwọn tó fẹ́ da àárín wọn rú láti ṣe kíni láti da àárín wọn rú. bákan náà olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ẹ rí i pé láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé bàbá ó ní respect púpọ̀ tí ó bá kí Ààrẹ Ọ̀nà Kakanfò yóò ní bàbá wa aṣíwájú wa ọ̀gá wa ààrẹ wa ń ṣàfihàn ìfẹ́ tó so wọ́n pọ̀ ìfẹ́ ó so àwọn méjèèjì pọ̀ Odùduwà ó so wọ́n pọ̀ omi ilẹ̀ Yorùbá ó so wọ́n pọ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò ní ibà Ganni Adams akọni Oòduà ilẹ̀ Yorùbá lólóyè Sunday Igboho. Ààrẹ Ọ̀nà Kakanfò ní ibà Ganni Adams akọni Oòduà ilẹ̀ Yorùbá pátápátá lólóyè Sunday Igboho. gbógun bá tiẹ̀ dé gan ibà ni ó ṣígun fún wa. Ìbá ni ó ní ọyá ẹ lọ́ba is the generalissimo of Yoruba land. That is the warlord of Yoruba land. Mo wá bẹ̀ wá gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bá ti yájú sí gbogbo ẹ̀yin ọba tí ń bá ti sọ̀rọ̀ àlùfàǹsá sí gbogbo ẹ̀yin ìjòyè tí mo ti bú ní ọ̀nà kan àbí kejì gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tí ń bá ti fi ẹnu àbùkù kàn ẹ má bínú mo bẹ̀ yín bóyá òṣèré ni ọ́ ni o bóyá olóṣèlú ni ọ́ ni o bóyá olórin ni ọ́ tí ń bá ti bú ọ rí má bínú ọmọdé ló ṣe mí àwọn àgbà sì bọ̀ wọ́n lọ́mọdé ò ní mẹ̀kọ́ jẹ kọ́ mọ́ra láwọn wọn bàbá wa ò ní ahọ́n ló gbé wa ahọ́n ló gbé mi náà ẹ dáríjì mi kí a lè bá a ṣe kíni ká lè bá a délẹ̀ lérí tá a bá kọ̀ntínú láti máa bú yín sẹ́yìn òní ó gbé adébíà lọ èmi ni mo pààrọ̀ inú mi àtọ̀dọ̀fin kì í ṣe pé èèyàn kan tẹ́tì mi wọ́n tẹ́tì ní tẹ́tì ìwọ́n tó bá sì nírú ìyàtà ajẹ́ ọjẹ́rú rẹ̀ rí bọ́ta ká gbàdúrà kí DSS ó gbé wọ́n náà ìyà tí Lady K jẹ tèmi jẹ tí Jamiu Noah Ládélé jẹ tí Sunday Bámidélé jẹ tí Pẹ̀lúmi Olúwakúnlé Ọlákúnlé tó jẹ bọ́ ọba mọ̀pọ̀ ọ̀jẹ̀rú ẹ̀ bọ́ọ̀tà káwá tọrọ fún ọ pé kí DSS ó di ẹ̀bá wa fi ọ́ pamọ́ fọ́sẹ̀ kan àgbàlagbà
tí ń sọ̀rọ̀ nínú òtútù tó ń làágùn ó ní nítorí àgbàlagbà tí ń sáré nínú ẹ̀gùn tí sàǹsá bá dúró bí sàǹsá báyìí n ò dúró ó ní ti lè. èmi náà padà realize ni wípé Yorùbá nation yìí a nílò ara wa láti débi tá a lọ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí bàbá mi Professor Banji Akíntóyè máa ń sọ àtolóyè Sunday Igboho. nínú bàbá wa ìjọba ló ń fẹ́ dupò Nàìjíríà kọ́ máa dùn kọ̀ọ̀kan wá. fókọ́ọ̀sì ti wà ní pé a fẹ́ gba Yorùbá nation. àwọn tó náà fẹ́ ṣe òṣèlú àwọn ó dupò àwọn olóyè wọ́n mọ tí wọ́n ó rí ń bẹ̀ ni. àwa tá a sì ní táwa fókọ́ọ̀sì lélẹ́yìí tiwa náà yé wa. ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ́gbẹ́ ẹlẹ́gba àwa kọ ìkànnlẹ̀ àwọn gbé ṣẹ́mọ̀. àbùrọ̀mọ́ bú wọn làbùrọ̀mọ́ lé ikú sí a o. wàhálà àwọn ọmọ yẹn pọ̀ ẹ lọ silent wọn Ọlọ́run ò ní já kú fọ́tayọ̀. àmọ́ tá a bá ti jẹ́ wọn ó rí wa gẹ́gẹ́ bí ọ̀tá àwọn náà wọ́n ní jẹ́ ọ̀tá tó fojú jọ rẹ̀. àmọ́ tá a bá ti ń ṣe bákan wọ́n jẹ́ ọ̀rẹ́ tó fojú jọ ta o. wọ́n lámọ̀kún ẹrù ẹ wọ́ olókè ló ń wo òwò sàlẹ̀ àárín àwa kéékèèké yìí ni wàhálà yìí sì ti ń pọ̀. bí Tinubu bá dé lọ́la sọ́dọ̀ bàbá mi Professor Banji Akíntóyè ẹ dákun sí bàbá mi ọ̀nà kú mọ̀ ni. tí Tinubu bá pe olóyè Sunday Igboho àbúrò mi ọ̀dà intel ń ṣe èmi náà darapọ̀ mọ́ látòní lọ sáà lè dànù ni. a ní lé wọn dànù náà á rí wọn pé ọmọ ìyá wa náà ni wọ́n wá ìta àwa bẹ̀rẹ̀ sí ní cultivate habit yẹn láti sìn kárí ń rí i pé ntọ́lọ̀ ń dà sí alágbádá ní àfi ká mọ̀ yẹn ntọ́lọ̀ ń dà sí alágbádá ní làwọn ará bíi àmọ́ yẹn ni nínú àwọn tá à ń sa agitation náà tá à ń pariwo Yorùbá nation ọ̀dàlẹ̀ wà nù wa àwọn ẹni àyíjí rí ẹni àyíjí yìí kò akíndanidání ọ̀pọ̀ nù wa àmọ́ àmọ́ wọn ọlọ́mọ wọn. July 1st lára information tá a gbà ní pé wọ́n ti ń tẹ̀lé wa for more than 3 months kó tó di pé wọ́n burst. láàrin àwọn títí ń parí Yorùbá nation náà going back náà wọ́n lò. àwọn lọ́sọ̀gùn àfẹ́ẹ̀rí fáyán wọ́n sàrìnà kò fà díẹ̀ o. èmi ò ní ṣe tí ó bo ọkọ̀ bàbá tó bí èmi lọ́mọ jẹ́. mo bẹ̀ yín mo rọ̀ yín mo dẹ̀ ń fi àkókò yìí mo fi ń pe gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá pé ẹjọ́ ẹjá jèbù rẹ̀ ẹ má jẹ́ àsọ nǹkan míì tó yàtọ̀ sí èrè tá a jẹ nínú orílẹ̀-èdè tó ti súnmọ́ wa tán yìí yá fáwọn olóṣèlú ẹjá fáwọn ọba yẹn sílẹ̀ ẹjá fáwọn òṣèré sílẹ̀ ẹjá fọlọ́rin sílẹ̀. kíní kan ṣẹlẹ̀ mo wá padà jókòó mo ló ti á rí báyìí gbogbo èmi làwọn olórin ilẹ̀ Ìgbò wọ́n lọ rèé bá Peter Obi ṣèpàdé mo wá dákẹ́ mo ní ká nílẹ̀ Yorùbá ni lólórin àbí nǹkan lọ́lọ́ rèé bá Tinubu àbáwọn olóṣèlú mi á ti fọnà ojú kí ló ń fà á mo wá padà rí wípé ọ̀pọ̀ àwa tá a máa ń fọnà ojú yẹn bí ìgbà tá a fẹ́ máa fa ìrìn àjò wa sẹ́yìn ti jẹ́ gẹ̀fìlà kọ̀ọ̀kan wá. kárí rí i pé àgóńgó láàgóńgó tẹ̀ pé tẹ̀sí ọ̀kan wá ibi táwa ń lọ focus ká focus ibi tá ń lọ ká má wọ̀ tán ká má wọ̀ sí ká wò pé kò
sí iná tẹ́ ẹ lè fi tẹ̀ wá láyé. Yorùbá nation tá a ti à ń ṣe iná là á ṣe láàgbé dání títí tá a fi gbàǹtà fẹ́. Olóṣèlú ọba àmọ́ Aare sí ẹ ń bá lè gbà ó gbà á. Olóṣèlú ọba àmọ́ háwó ẹ ń bá lè gbowó lọ́wọ́ wọn kó gbà á. Àmọ́ ká mọ̀ wípé ibi tá à ń lọ òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ bá mú flag kan. Níbo sì là ń lọ? Orílẹ̀-èdè wa. Èmi a sì máa sọ pé lẹ́lẹ́ ni ó máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Àsíá o Yorùbá nation. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Àsíá orílẹ̀-èdè Yorùbá. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Àsíá o Yorùbá nation. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Àsíá orílẹ̀-èdè Yorùbá. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. ẹ ń bá àsíá yìí kò ní fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn òkú là á jàkà. Ajẹ́pẹ́yìn rẹ̀ ni ó ti fẹ́. ẹ ń bá àsíá Yorùbá nation yóò ní fẹ́. A jẹ́ pé ẹ̀yin irú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin kété báyìí lọ̀fọ̀ ọ̀sẹ̀ ẹ̀yin irú ẹni bẹ́ẹ̀ láti gba Yorùbá nation. Yorùbá nation ó ti di dandan o. A tiẹ̀ ti dúpẹ́ Ọlọ́run ti gbà fún wa. A ti dúpẹ́ a ti rí Yorùbá nation gbà. Àwa ni ká wá lọ rèé ṣètò bí kò ṣe ní bọ́lọ́ wa bá ṣe rí tiwa ṣe. Àwa ni ká lọ rèé ṣètò bá a ṣe ní jẹ́ ìjọba wa ó dàbí ìjọba yìí ń tán ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tá a ti ń kú ò. Ká rí dájú wípé pínre láàre ikọ̀ gbọ́dọ̀ jù kàn ń ṣẹlẹ̀ nínú orílẹ̀‐èdè Yorùbá nation. Èmi ní ìgbàgbọ́ pé a ti gba Yorùbá nation. Ìwọ tó o bá nígbàgbọ́ pé a ti gba Yorùbá nation tó o bá ti ń wo fídíò share ẹ̀ kó share ẹ̀ lógúnlógún kó share ẹ̀ lọ́gbẹ̀lọ́gbẹ̀. Ẹ wá máa ṣe àmì pa àti rí gbà. Mo sì fa àkókò yìí mo fi ń jó yí a pé Yorùbá nation mega rally Ìjẹ̀bú Igbó Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú Mọ̀sán gbogbo Ìjẹ̀bú pátápátá yóò wáyé o kóṣù tá a mú yìí. Kóṣù tá a mú yìí kò lè pé kóṣù tá a mú yìí kó tó tẹnubodò lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú Igbó Ìjẹ̀bú Mọ̀sán Ìjẹ̀bú Ìmúṣin Ìjẹ̀bú Rẹ́mọ Ìjẹ̀bú Ìkẹ́nẹ́ Ìjẹ̀bú Ifẹ̀ tó ń bẹ lókè òkun pátápátá. Ẹ pè mí ẹ mẹ́sẹ̀jì mi lórí 09036 371643. Ẹ kàn sí mi kẹ́ẹ̀dí àmọ̀ bá a ṣe fẹ́ ṣe. Wọ́n nílò yín lé. Ọ̀gá mi Ọláyọmí Kóìkí ẹ kú iṣẹ́ o. Olódùmarè ó máa ṣe kíni yóò máa fún yín ṣe. Àárín ni lóde àbèrè àárín ni lóde àbèrè àárín ni lóde àbèrè orúkọ ẹni. Omíyalé Adémọ́lá lèmi jẹ́. Èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọbọ̀ Sokoto kẹ̀mbẹ̀ rẹ́bí ìjà. Èmi lọ́mọ agbọ́ sásá mọ́sá ọmọ agbọ́yàyà mọ́yà. Mi ń fìgbà kankan ságun rí. Mo dúró pẹ̀lú Yorùbá nation. Àsíá Yorùbá nation ò sì ní já lọ́wọ́ mi. Àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayé lé lọ́wọ́. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà lókè òkun pátápátá.
àbùdí báyìí ń tolókun àbùdí ń tọlọ́sà àpò sásàmùrà ò gbẹ rí àpò yín ò ní gbẹ ibi tẹ́ ẹ ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ ẹ fi ń dá sí ìrìn àjò Yorùbá Nation Olódùmarè ó fi ọ̀pọ̀ yóò fi rọ́pò lágbára lọ́wọ́ Ọlọ́run òkú yín báyìí wọn à ní fi ránṣẹ́ sílé Ìṣọ̀kan Ọmọ Oòduà UK group òkìyín gbogbo yín pátápátá mo kí yín o Ìṣọ̀kan Ọmọ Oòduà group in general diaspora mo kí gbogbo yín o lágbára lọ́wọ́ Ọlọ́run iṣu ọmọ yóò jẹná fún gbogbo yín jẹ ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún aya ẹ ní fojú sunkún ọkọ ẹni tẹ́ ẹ̀ dágbére ìrìn àjò yín fún láyé ò ní mọ bí ẹ lọ àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà lágbára lọ́wọ́ Ọlọ́run àsíá Yorùbá Nation yóò fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ yóò fẹ́ débi pé àtẹ̀mí àtẹ̀yìn nínú Yorùbá Nation á jèrè á fèrè jẹ̀kọ lágbára lọ́wọ́ Ọlọ́run ìgbàkúùgbà tí àsíá yìí tán bá rí káàkiri orílẹ̀-èdè Yorùbá tí bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ wọn à ní fi ẹnìkọ̀ọ̀kan wa wọn à ní fi wá ṣàwátì mo dúpẹ́ lọ́wọ́ yín o mo lù yín lọ́gọ ẹnu ẹ kú àdúrótì ọjọ́ ìbí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá October 10 ní bàbá ó pé 50 years that is golden jubilee October 10 ẹ jẹ́ á celebrate akin ọmọ ẹ jẹ́ á celebrate akíkanjú ọmọ ẹ jẹ́ á celebrate ẹni tó fira rẹ̀ jìn láti gba ìran Yorùbá là èmi ó correct wọn pé ẹ má pe bàbá mi ní olùgbàlà ẹni òrìṣà ṣàdá ní bàbá àkàndá èèyàn ẹni tó rìṣà ṣàdá lolóyè Sunday Igboho mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ikọ̀ Yorùbá Nation pátápátá mo dúpẹ́ káríra láyọ̀ ká pàdé láyọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run àní fapágún àní fẹsẹ̀ gún ohun mèremère kò ní fi ilé wa sílẹ̀ mo dúpẹ́ o ẹ ṣé o ó dàbọ̀. Ó dàbọ̀ o mò ń kí yín mo fẹ́ ká sí àyè ọ̀fẹ́ lẹ́lẹ́lẹ́ yes àsíá Yorùbá Nation àsíá orílẹ̀-èdè wa orílẹ̀-èdè tèmi tẹ̀yin orílẹ̀-èdè tí ó sàn fún wàrà pẹ̀lú oyin àsíá náà ló ń fẹ́ yìí o àsíá Yorùbá Nation no going back kúnyìn ti bá wa kó sì kó sẹ́ lọ kọ́lọ́ mọ́ fọ̀run kẹ́ wọn wọ́n ti bá wa kó gbogbo ìdààmú gbogbo àṣírí nínú Yorùbá Nation wọ́n ti bá wa kó lọ ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan-an ẹ ṣé o.